Hmm. Ẹ̀yin kọ́ yìí, mo kí gbogbo ilé pátápátá pé a kú ìsinmi aláyọ̀ òun ni a máa ṣe o. Kí mi kó má pọ̀ jù ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun ni àṣírí kan tí à ń pè ní àṣírí kan tó wúlò fún àwọn agbasẹ́se tí à ń pè ní àṣírí ire wámiwá. Àṣírí yìí àwọn oníṣẹ́ ọwọ́ ni wọ́n máa ń sábà lò, àwọn agbasẹ́se bíi kọ̀ǹtráktọ̀ tó jẹ́ pé wọ́n máa ń gba iṣẹ́ sí tán ṣiṣẹ́ pẹ̀lú àwọn ilé iṣẹ́ ńlá àwọn ni wọ́n máa ń sábà lo iṣẹ́ yìí. À ń pè ní iṣẹ́ ìrewámirí. Iṣẹ́ yìí fún àwọn míì obìnrin ni ó máa ń fà, tó jẹ́ pé obìnrin tí wọ́n bá pàdé, obìnrin yìí yóò máa kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ àwọn èèyàn ńláńlá. Tí wọ́n bá rìnà sí ọ pé pàṣẹ obìnrin ló ti dìde, jọ̀ọ́ dákun bá mi gbìyànjú iṣẹ́ yìí, nítorí pé àìmọye ẹni tí wọ́n rìnà bẹ́ẹ̀ sí tán sọ fún pé pàṣẹ obìnrin ni ó ti dìde tí ò sì bá obìnrin náà pàdé tó fi jáde láyé nítorí pé kò ṣiṣẹ́ tọ́. Ìwọ náà fi àdúrà tí kò sì fi gbìyànjú kún. Ṣùgbọ́n èmi ń fi yé ọ tó dá mi lójú wípé iṣẹ́ yìí tó o bá ṣe tó yálà o jẹ́ ẹni tó ń gbaṣẹ́ ṣe, o jẹ́ ẹni tó wù kó jẹ́ ẹnjíníà ni àbí nǹkan tó wù kó jẹ́, tó o bá lo iṣẹ́ yìí ó fún mi ní àbọ̀ ó sì fún mi ní ẹ̀bùn tó péye. Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò lèmi ń jẹ́, aka ọmọ Gíẹ̀sí, aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí herbal and cosmetics production, ọmọ Gíẹ̀sí spiritual store tá a ti ń ta oríṣiríṣi nǹkan tí à ń lò láti fi tún ìrìn àjò ayé wa ṣe. Iṣẹ́ tí mo fi sílẹ̀ lénìí, mo ti fi iṣẹ́ yìí sílẹ̀ àti tó bí ọdún 6. Àwọn tí wọ́n bá gbọ́ wọn á ti mọ̀ pé mo ti fi sílẹ̀ rí. Mo ti bá iṣẹ́ yìí pàdé káàkiri ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi ni mo kọ́kọ́ fi iṣẹ́ náà sílẹ̀ tí ó sì pé pérépéré. Kí ni ẹ bá mi wá orí ìjímèrè tútù kan, orí ọ̀fàfà tó nírun kan, orí ọká kan, orí àkùkọ adìẹ tó ti kọjá yéjọ́rùn 3, àtàrí odidi 3, ẹmu ògidì díẹ̀, aṣọ funfun ọ̀pá kan, ẹyẹlé funfun kan, ewé ewúro, ewé ojúsàájú, ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n ti lù dáadáa, ìgbóyin kan àti apẹ tuntun kan. Báwo ni ṣíṣe iṣẹ́ yìí ṣe lọ? Ẹ máa bá mi ká lọ. A mú aṣọ funfun yìí, a máa rẹ́ sínú ẹmu tó máa mú dáadáa. A wá ṣe àrò 3 sílẹ̀. A tẹ aṣọ yìí sórí àrò yìí. A fi òkúta kọ̀ọ̀kan lé etí aṣọ yìí kí atẹ́gùn má bàa gbé. A wá kó orí ìjímèrè tútù, orí ọ̀fàfà, orí ọká, orí àkùkọ adìẹ 3 yẹn àtàtàrí 3, a kó lé lórí. Tá a bá ti kó lé lórí, a wá tú ìgò oyin kan, a tú lé lórí, a fi sílẹ̀ fún bí wákàtí 3. Àwọn eṣinṣin ó máa wọ́n pé bò dáadáa ká tó kà kúrò. Lásìkò tí a bá ń ṣe kí eléyìí tá à ń sá eléyìí lọ́wọ́ tí eṣinṣin ń pé bò, a dù ẹyẹlé sínú apẹ, ẹ̀jẹ̀ rẹ̀ ni a fi nu inú apẹ yìí nù dáadáa. A gbé kalẹ̀ tí ó gbẹ mọ́. A wá ká kíní tí a ṣe ìyá àkàpọ̀, a dì í, a gbé sínú apẹ. A kó ewé ojúsàájú àti ewé ewúro, a kó lé ní orí. Tá a bá ti kó lé lórí, a jó. Ṣùgbọ́n kíní kan ni igi ìtà la gbọ́dọ̀ fi jó iṣẹ́ yìí. Tí a bá ti jó tán, a rọ̀ sínú ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n ti lù dáadáa. Báwo ni lílò rẹ̀? Aago kan òru ni a máa ń lo iṣẹ́ yìí. A lè fi oyin lò, bẹ́ẹ̀ sì ni a lè fi ọtí lò. Aago kan òru, a ó lu ṣẹ̀kẹ̀rẹ̀ yìí ní 3 ní òru. A lù ú pé ṣẹ̀kẹ̀rẹ̀ kì í lọ sí òde ìbànújẹ́. Ẹnu ṣẹ̀kẹ̀rẹ̀ báyìí ló fi ń pe oníjó. Bẹ́ẹ̀ ni ilé iṣẹ́ báyìí bóyá a ti ní ilé iṣẹ́ kan lẹ́mìí, a dárúkọ ilé iṣẹ́ náà sí, a dárúkọ ibi tá a ti fẹ́ kí wọ́n pè wá sí iṣẹ́, a dárúkọ wọn sí. A wá bu kíní, a lò, a tún ṣẹ̀kẹ̀rẹ̀ ìlú lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn tí a bá lò tán. Ẹ jẹ́ kí a máa ṣe fàájì. Ṣùgbọ́n lọ́jọ́ tá a bá lo iṣẹ́ yìí, a gbọ́dọ̀ fẹnu kan ata o. Lọ́jọ́ tí a bá lo iṣẹ́ yìí, a gbọ́dọ̀ fi ẹnu kan ata. Mo fi iṣẹ́ yìí lẹ̀ pé o. Bẹ́ẹ̀ ni ara àwọn àṣírí ilẹ̀ bàbá wa tó ti fẹ́ sọnù òun ni àṣírí yìí. Mo wú jáde ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ní iṣẹ́ yìí lọ́wọ́, wọ́n á mọ̀ pé àṣírí tí ń jẹ́ dọ̀là ni. Àṣírí ìjìnlẹ̀ inú
àwọn àgbà àtijọ́ òun ni àṣírí yìí. Ìwọ náà gbìyànjú ẹ̀ 08061408254. Mo máa ń sọ tẹ́ bá ní ìbéèrè kan tàbí ìkejì ẹ má pè mí, ẹ mẹ́sẹ̀gì mi ní WhatsApp ni kí a lè reply yín. Ọmọ Gíẹ̀sì TV, mo máa ń sọ pé orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni kẹ́ ẹ bá wa subscribe sí YouTube channel wa, ẹ bá wa share ẹ̀ káàkiri, ẹ bá wa share, ẹ bá wa subscribe torí pé subscription yín ó ṣe kókó púpọ̀. Ìwọ tó bá ní ìbéèrè lórí àṣírí yìí gbìyànjú kó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní WhatsApp 08061408254 tàbí 07083907513. Ọmọ Gíẹ̀sì TV níbi tí a ti ń ṣe àgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀, àwọn nǹkan àṣà wa